Ìlú IRA ti Dahoro ẹ̀yin èèyàn, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí ara wọn. Tọ́rọ̀ bá ti di pé àwọn èèyàn ń finú ìlú lẹ̀, tí wọ́n ń digbá dagbọ̀n, tí wọ́n ń kó gbogbo ẹrù wọn, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sá lọ kúrò ní ìlú, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé nǹkan ti dé bá wọn nípínlẹ̀ Kwara. Nílùú IRA, ní ìjọba àbílẹ̀ Ọ̀yùn, ìlú yìí wà lára àwọn ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn agbésùmọ̀mí tí wọ́n kọ lẹ́tà sí ní kòpẹ́kòpẹ́ yìí, ìyún ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn. Ẹ rí i pé wọ́n kọ lẹ́tà kan lọ́sẹ̀ tó kọjá yìí sí àwọn ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ìlú IRA yìí ń bẹ nínú àwọn ìlú yẹn, nínú àwọn ìlú tí wọ́n kọ lẹ́tà sí. Bẹ́ẹ̀ sì làwọn Yorùbá bọ̀, wọ́n ní kójú má rí bí báyìí ńkọ́, gbogbo ara lóògùn ẹ̀. Àwọn ẹni ẹlẹ́ni wọ́n ti ń tètè ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn wípé kó tó di pé àwọn bandit káwọn mọ́lé, ó kúkú bẹ́tà kẹ́mi àwọn kó wà láyé, kó wà láàyè. Wọ́n ti tètè bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí ara wọn. Wọ́n ń digbá, wọ́n ń dagbọ̀n, wọ́n sì ń kó ònú ìlú. Gbogbo ìlú yẹn ó ti di ahoro báyìí. Iléèwé gbogbo ẹ̀ ó dahoro. Kò sọ́mọléèwé kankan tó tẹ́rú tí ń lọ síléèwé mọ́. Olùkọ́ kan péré báyìí ni wọ́n bá ń bẹ̀. Ẹ wò ó, àwọn ìwé ìròyìn BBC Yorùbá, àwọn ni wọ́n tẹ ẹkọ̀ létí tí wọ́n gbéra lọ sí ìlú IRA níjọba àbílẹ̀ Ọ̀yùn, níbi tí wọ́n ti láǹfààní tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bá ní agbègbè yẹn, pé kí lóhun tó fà á gan pàtó tó fi di pé gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń sá lọ kúrò ní ìlú. Kí ló ń bọ̀ lókè tílẹ̀ ò lè gbà? Làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń fi gbé ta o. Wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan pé ó ti ṣẹlẹ̀ nílùú báyìí, ó ṣẹlẹ̀ ní Wòrò, ó ṣẹlẹ̀ ní Kóró, ìjọba àbílẹ̀ Kìámá, ìjọba àbílẹ̀ Èkìtì, Pátìgí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba àbílẹ̀, àwọn ìgbèríko tí ń bẹ nípínlẹ̀ Kwara pátápátá ló ń láwọn bandit ti yí àwọn, wọ́n ti yí àwọn po, wọ́n sì bẹ̀rẹ̀ sí ń ṣọṣẹ́ lójoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè tí wọ́n ti ṣọṣẹ́, wọ́n ti kọ́kọ́ kì wọ́n ń lọ ṣáájú àkókò ìgbà tí wọ́n lọ ṣọṣẹ́. Wọ́n ti send lẹ́tà. Mo gbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti rí lẹ́tà yẹn tí àwọn agbésùmọ̀mí tí wọ́n fi ránṣẹ́ sí wọn ní ọ̀sẹ̀ tó kọjá. Lẹ́tà yẹn ó ń jà rìnrìn. Lẹ́tà yẹn lẹ̀ ń wò yìí. Ṣé ò gbàgbé nǹkan tí wọ́n kọ sórí ẹ̀? Wọ́n ní this message is from Nigeria Terrorist Association NTA, tó túmọ̀ sí pé àwọn agbésùmọ̀mí gan wọ́n ti ní association. Orúkọ ẹni tí wọ́n pè lọ́gàá wọn, wọ́n ní Sadiku, òun ni ọ̀gá àwọn terrorist yẹn nípínlẹ̀ Kwara. Màá gbé yín débẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wà níbi tí mo fẹ́ yànnàná fún yín lónìí. Wọ́n ní our motto is we kill, we kidnapping and we destroying. We kill, we kidnapping and we destroying. Wọ́n ní no town or place that is scared us to destroy. Ọlọ́run ló mọ àwọn tí ń bá wọn kọ kínní. Wọ́n ní kò sílùú kankan tí ń já wọn láyà láti gbóríwọ̀ láti lọ ṣọṣẹ́, pẹ́rù ò bá wọn, ẹ̀rù ò fu àwọn arábí tí ń wò mọ́. Wọ́n ní we search and gathering information before we raid. We heard about this town, IRA. Ìlú IRA yẹn ni wọ́n ti ń sá àsálà fẹ́mi ara wọn báyìí. Wọ́n ti ń jápa. Tẹ bá ń gbọ́ pé wọ́n jápa, tọ́rọ̀ bá ti di pé àtàgbà àti omidan àtàrúgbó àtọ̀dọ́ tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń sá kúrò nínú ìlú, ó yẹ kẹ́ mọ̀ pé nǹkan ti dé. Nǹkan dé o, nǹkan ti dé bá wọn nípínlẹ̀ Kwara. Ẹ̀yin èèyàn mi, ẹ dákun ẹ máa ń pín kíní káàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ máa bá mi like fídíò yìí, kẹ́ máa comment, kẹ́ sì máa pín káàkiri kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Kí wá ní ká sọ nípa àwọn tí ń sá kúrò nílùú báyìí? Ṣé ká sọ pé àwọn ń gbọ́n tiwọn ni? Wọn ò fẹ́ fẹ̀mí ara wọn ṣòfò dànù torí pé àwọn ìjọba wọn ò kájú ẹ̀. Ọ̀tọ̀ níbi tá a ti ń rí ìjọba wọn. Ìjọba ìpínlẹ̀ Kwara, gómìnà Abdulrasaq Abdulrahman, ìlú Àbújá ló wà báyìí tó ti ń campaign. Ó fi àwọn ọmọ ìlú ẹ̀ sílẹ̀ sínú hílàhílo, nínú ìdààmú, nínú ìfòyà ọkàn. Ó bẹ̀rẹ̀ sí ń travel káàkiri, Àjàlá the traveller, ó lọ ń campaign. Nígbà tí ọkàn àwọn ọmọ ìlú ẹ̀ tí wọ́n fi jẹ gómìnà, ọkàn wọn ò balẹ̀. Wàhálà ń ṣẹlẹ̀ nínú ìlú nípínlẹ̀ Kwara. Wọ́n ní we heard about this town, IRA. You people strong and have many powerful men to face our organization.
àwọn powerful man náà ni wọ́n ti ń sá àsálà báyìí o. Tọ́rọ̀ bá ti di wípé akíkanjú ó ń sá àsálà fẹ́mi ara ẹ̀, ó yẹ kẹ́ mọ̀ pé agbára ju agbára lọ. Power pass power ní jẹ́ bẹ́ẹ̀. Ó ní be ready for us o at any time, any date. Nothing concern us about your oracle or powerful. We left Kiama local government. We moved to IRA, Inaja, Aho, and town surrounding. Ẹ wo, àwọn bandit sọ yìí pé àwọn ń bọ̀ o. Ó ń bọ̀ báyìí. Àwọn Yorùbá ní àwọn là ń dẹ́ẹ̀dẹ́. Àmọ́ nílùú Ra wọn dà wọ́n dé o. Wọ́n ń sá àsálà fún ẹ̀mí ara wọn ni. Bó ṣẹ̀yìn náà ń kọ́ kílẹ̀ ó ṣe. Ṣé ẹ dúró ni? Ṣé lè ṣàràkókò ọ̀nà kí? Ṣé lè dúró dè wọ́n? Ẹ lè dúró dè àwọn agbésùnmọ̀mí. Àwọn tẹ́mi ẹnikẹ́ni ò jọ lójú. Àwọn afẹ̀mí ẹni ṣòfò. Pàréèdì kan ni wọ́n ṣe ń kòpẹ́kòpẹ́ yìí tí wọ́n ń pàréèdì àwọn about 176 victims, abducted victims. Wọ́n bẹ̀rẹ̀ sí ń pàréèdì wọn káàkiri pé ìjọba ẹ wò ó, ọmọ Nàìjíríà ẹ wò ó, tíjọba ń parọ́ fúnrọ́. Ètò náà àwọn ò kidnap ẹnì kankan, iye àwọn táwọn kidnap lélẹ́yìí o. Ẹ rí i pé wàhálà ti wá dé báyìí. Tá bá ní ká máa wò ó nínú gbogbo àwọn ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá, ìpínlẹ̀ Ògùn ni o, ìpínlẹ̀ Ọ̀yọ́ ni o, ìpínlẹ̀ Oǹdó ni o, ìpínlẹ̀ Èkìtì ni o, gbogbo wọn pátápátá ni wọ́n ní local security. Wọ́n ní Àmọ̀tẹ́kùn, wọ́n ní Àgbẹ̀kọ̀yà, àwọn local security wà lónírúurú tó ń dáàbò bo àwọn aráàlú, yàtọ̀ sáwọn ọlọ́pàá, yàtọ̀ sáwọn civil defence, yàtọ̀ sáwọn ọmọ ológun. Wọ́n ní àwọn local security. Àmọ́ nípínlẹ̀ Kwara, local security tí wọ́n ní Miyetti Allah ni o. Miyetti Allah yẹn làwọn ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n declare as terrorist organization lẹ́nujọ́ mẹ́ta yìí. Tọ́pọ̀lọpọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní sá àsálà tó ń sá kólóbà káàkiri wípé Donald Trump fẹ́ tarnish image àwọn ni, tó ń wá ọ̀nà láti wẹra wọn mọ́ fáwọn ò kì í ṣe terrorist organization. Gẹ́gẹ́ bá ṣe ń gbọ́, wọ́n ní ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump wọ́n ti wá àwọn òfin kọ̀ọ̀kan tó fẹ́ fi gbárọ̀ enídìí láti táàgì àwọn Miyetti Allah organization, láti táàgì wọn as a terrorist organization ní gbogbo àgbáyé pátápátá, táwọn náà sì ń wọ́nà láti wẹra wọn mọ́ kúrò nínú ọ̀rọ̀ yìí. Kódà wọ́n ní wọ́n lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó bá wọn gbé ìgbésẹ̀ tó yanrantí pé torí pé tí ààrẹ Donald Trump tó bá táàgì àwọn ní terrorist organization, kò sí nǹkan táwọn fẹ́ fi Trump ṣe, pé kínní yóò sì kó bá wọn lọ́pọ̀lọpọ̀ ọ̀nà. Tẹ́ ò bá gbàgbé ẹ̀yin èèyàn, àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n declare páwọn ló ń ṣagbátẹrù àwọn agbésùmọ̀mí nípínlẹ̀ Kwara, president àwọn Miyetti Allah nípínlẹ̀ Kwara ń bẹ́nu wọn o, àtàwọn àgbààgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń jẹ́ Miyetti Allah yìí. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kwara pé ibo ni gbogbo wọn wà lónìí? Kí ni nǹkan tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ yẹn? Ṣé wọ́n ti fọwọ́ bu ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ ni? Àbí kí ló ń lọ gan lórí ọ̀rọ̀ yẹn? Torí ìròyìn yẹn jáde ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sísìn wípé ọwọ́ ti tẹ̀ wọ́n o. Àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń ṣagbátẹrù, tí wọ́n ń hèdí wọn, tí wọ́n ń sponsor àwọn terrorist organization, àwọn bandit. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọlù ìsọsẹ́ tí wọ́n ti ṣe nípínlẹ̀ Kwara. Àwọn mẹ́ta yìí wà lára àwọn tí ń sponsor wọn. Ibo ni gbogbo wọn wà lónìí? Ìpínlẹ̀ Kwara ó ti wá dojú míì, ó ti dojú kọlẹ̀ tá tó jẹ́ pé wọn ò wá rójútùú sí gbogbo ọ̀rọ̀ ìgbésùmọ̀mí tí ń wáyé, tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara. Kàkà tó yẹ kí ìjọba wọn kó mójútó ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀, ó ń kàn travel káàkiri ni. Eléyìí gbẹnu tán o ẹ̀yin èèyàn mi. Àwọn fọ́nrán tí àwọn BBC Yorùbá tí wọ́n lọ ká lónìí ní IRA, màá play fún yín kẹwàá gbọ́rọ̀ létí àwọn tọ́rọ̀ kàn gangan. Kí nìdí tí gbogbo wọn fi ń sá àsálà fún ẹ̀mí ara wọn? Kí nìdí tí wọ́n fi ń sá kúrò ní ìlú? Kí nìdí tí gbogbo ìlú fi dahoro tán, tí ò fi sẹ́nikẹ́ni mọ́ nínú ìlú? Àwọn èèyàn péréje ló ṣẹ́kù nínú ìlú yẹn. Ọ̀pọ̀lọpọ̀ náà sì ti ń wọ́nà láti japa kúrò nínú ìlú yẹn torí pé kí ni? Wọn ò fẹ́ jẹ́ kí bandit bá wọn lé. Wọn ò fẹ́ kí wọ́n fi ẹ̀mí àwọn, wọn ò fẹ́ kí wọ́n fi ṣòfò dànù. Eléyìí gbẹnu tán o. Bẹ́ẹ̀ ni, láì gbà yín lákòókò, ẹ jẹ́ ń yí kíní sókè kẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ lẹ́nu àwọn tí ọ̀rọ̀ kàn gangan. Ẹ má yí kúrò ńbẹ̀.
Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mò ń bọ̀ náà. Nílùú IRA báyìí níjọba ìbílẹ̀ Ọ̀yún ní ìpínlẹ̀ Kwara, ìlú tí àwọn agbébọnjà tí wọ́n kọ ìwé sí pé àwọn fẹ́ ṣe àkọlù sí ìlú ọ̀hún. Àwọn èèyàn kọ̀ọ̀kan wọ́n ti fi ìlú náà kalẹ̀ láàárọ̀ yìí láti bíjọ́ mẹ́ta làwọn èèyàn ti ń gbénú bẹ̀rù gbogbo ìlú náà. Mo ní ọ̀gá ọdúnmọ́ra ẹ káàárọ̀, kí ló ń kọ yín? Ìlú wo la wà yìí? Ìlú IRA. Kí ni ó ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí? N kí n ṣẹlẹ̀ ni pé mo kọ́ àwọn lọ́sùn láàárọ̀ yìí bí èsì wọn tí mo jáwọn sí skul mo wá ń bọ̀ ọlọ́dẹ tí ń sọ fáàmù Dangote ọba lẹ́mọ̀nà tó wá sọ́n tó ṣẹlẹ̀ ní 12 sí 4 ó ní tọ́sí làwọn ń rínú gbó ó ní báwọn ti pè àwọn sọ́jà ní ó náà yin ìyálà yàbọn. Àwọn wo lóyún wọn? tọ́ ó yà àwọn kidnapper àbí nǹkan kan ní so ìgbà tí ó di tèmi fi padà wá sínú ọgá padà náà sì pè mí ní skul wọn pé kí n wá káwọn mọ́ o pé so kò sí skul lónìí. Inú bóòlù ọkùnrin àwọn èèyàn aráàlú ṣe rí báyìí? Ọkàn balẹ̀ o ọkàn ò balẹ̀ báyìí o tó ká àwọn dédé ibi tán wà báyìí. Ṣé àwọn èèyàn ń gbéra kó láti ìlú IRA báyìí wọ́n lọ sí ìlú òdì kejì ni? Àwọn ọmọ tán jẹ́ táwọn aka skul wọ́n ti ń lọ sí ìlú wọn torí gbogbo àwọn ìyá wọn bí wọ́n pè wọ́n pè ká máa bọ̀ wálé ní ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí kò fi lọlẹ̀ díẹ̀. So àwọn èèyàn ti ń fi ìlú lẹ̀ padà sí òdì kejì náà tí wọ́n lọ ń gbé lọ. Àwọn tó jẹ́ àlejò. Àwọn tó jẹ́ àlejò wọ́n ti ń lọ àwọn tó ń wá ká skul láti lọ ní Ṣakí nǹkan kan wọ́n ti ń lọ padà. Ẹ̀yin ti rí wọn láàárọ̀ ìbáyìí tẹ́ ti gbé wọn lọ. Wọ́n ti lọ kódà kí sáárọ̀ yìí gan láti jọ Sunday ìjọ Friday so everybody ti ń lọ báwọn tó ń lọ ní wọn pé tọ̀ àwọn ọmọ kó wọ́n ṣẹlẹ̀ kó wọ́n ká wọn mọ́. Ẹ kú sẹ́. Ok. Ìlú IRA la wà yìí o níjọba ìbílẹ̀ Ọ̀yún ní ìpínlẹ̀ Kwara nítorí ìbẹ̀rù bojo àwọn agbébọnjà ni kálukú ṣe ń wá ọ̀nà láti fi ìlú lẹ̀ bọ́ sí ibòmíì nítorí ìbẹ̀rù bojo ó ti gbọ́kàn àwọn ènìyàn báyìí nílùú náà. Òun náà ni àwọn èèyàn péjọ ní méjì mẹ́ta tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí gba àwọn tó dúró ń bí òun náà ni wọ́n ń sọ̀rọ̀ lé lórí. Ìwọ̀nba àwọn èèyàn péréte tó wá sí ọjà nílùú láàárọ̀ iná ló ti tún kó ẹrù wọn wọ́n ti palẹ̀ mọ́ nítorí ìbẹ̀rù bojo tó wà lọ́kàn àwọn èèyàn lú ọ̀hún. Àwọn akẹ́kọ̀ọ́ kan rèé ẹ jẹ́ kí n sáré fi ọ̀rọ̀ wọn lẹ́nu. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ káàárọ̀, ṣé kò sí ká gbé báàgì ní lọ kílẹ̀ lọ kí ló ṣẹlẹ̀? Ara àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kúrò nílùú náà. Kí ló ṣẹlẹ̀ ní Lẹ́mọ̀nà láàárọ̀ yìí? A ní Lẹ́mọ̀nà ní mọ́júmọ́ ìpé yẹn kan yìnbọn náà ni so báyà gbogbo àwọn skul ta tó lọ skul láti lọ fún wọn padà. Ṣé wọ́n kọ̀wé sí Lẹ́mọ̀nà náà ní síbí IRA ni a gbọ́ pé wọ́n kọ̀wé sí? Bọ́ ẹ mọ̀ pé Lẹ́mọ̀nà so àmọ́ gbogbo tó fi kan ká yóò kàn lẹ́wọ̀n yóò kàn nàjà ló kan so bí ó sì kan everybody nù èèyàn lé nílùú kan ni wọ́n kọ̀wé sí tó ti ṣẹlẹ̀ ló bá wá. Ara àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fi ìlú lẹ̀ lẹ́rí yẹn tí wọ́n gbé báàgì wọn tí wọ́n ń sá lọ. Skul tó wà nílùú IRA gbogbo ilé ẹ̀kọ́ ọ̀hún ló dá páropáro báyìí tí àwọn akẹ́kọ̀ọ́ kò wá sí ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni àwọn òṣìṣẹ́ náà wọn wá sí ilé ẹ̀kọ́ gbogbo ilé ẹ̀kọ́ ọ̀hún ló dá páropáro báyìí látàrí ìbẹ̀rù bojo pé àwọn agbébọnjà tí wọ́n kọ̀wé sí ìlú náà bóyá ó ṣeéṣe kí wọ́n yọjú sí ìlú ọ̀hún èyí ló mú kí àwọn èèyàn máa fi ìlú ọ̀hún kalẹ̀ báyìí láti sá àsálà fẹ́mi ara wọn. Ilé ẹ̀kọ́ tí a wà báyìí ilé ẹ̀kọ́ ọ̀hún dá páropáro kò sí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ní ọgbà ilé ẹ̀kọ́ náà àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún náà ní ẹ̀wò lọ́ọ̀kan báyìí. Mo rí olùkọ́ kan tí wọ́n dúró sí ẹnu géètì níbí láàárọ̀ yìí tí mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Ẹ káàárọ̀. Kí lórúkọ yín? Mrs. Agbola ni mí. Ilé ẹ̀kọ́ wo la wà yìí? Muslim Senior Secondary School, IRA. Kí ló ń ṣẹlẹ̀ tí gbogbo ilé ẹ̀kọ́ yín dá páropáro báyìí? Ní tó ṣẹlẹ̀ ní pé ní látàrí ìbẹ̀rù bojo tó wà níta ti fífún ìyẹn ti lẹ́tà tó wọ́n kọ sí inú ìlú òun ló fà á tí gbogbo ẹ̀ fi dá páropáro. Àwọn wo ló kọ lẹ́tà? Àwọn bandit ni according to the letter àwọn ni wọ́n kọ.
so ìtorí rẹ̀ làwọn ọmọ òfin lè wá àwa gẹ́gẹ́ bí olùkọ́ kì í ṣe pé ẹ̀mí tiwa náà balẹ̀ gẹ́gẹ́ bá ṣe dúró nínú iléèwé báyìí bọ̀ torí àwọn ọmọ tí wọ́n wá láti sọ̀bọ̀ èrè àti ìsinú lágàgàn àwa ṣe dúró pé kán bá dé a lè fi wọ́n lọ́kàn balẹ̀ díẹ̀ àpépà tí ó jẹ́ olórí iléèwé tó jẹ́ principal tó bá sọ àwọn lè sọ fáwọn ọmọ pé kán máa lọ tó fà nìyẹn sá. Kí ni orúkọ rẹ? Sùkúù la wà yìí. Kí ló dé àwọn akẹ́kọ̀ọ́ wálé ẹ̀kọ́ lónìí? Àwọn míì wà bọ̀tà àwọn ti wà. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní pé àwọn kidnappers wọ́n wà ní around 20. Wọ́n kọ̀wé sílùú yìí. So ìwọ̀nba yìí tẹ́ wá sí ẹ tó ń lọ lé ni. Àti lọ lé báyìí. Ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ àwọn tí ò wálé ẹ̀kọ́ wọ́n pọ̀ gan ju ẹ̀yin tẹ́ wá lónìí lọ. Dúró ṣé àwọn akẹ́kọ̀ọ́? Àwọn míì wà wọ́n wà ní computer lab wọ́n wà ní class. Àwọn olùkọ́ ńkọ́? Ṣé àwọn tíṣà yín? Àwọn míì wà ní class. Kí ló dé táwọn akẹ́kọ̀ọ́ wálé ẹ̀kọ́ ní sùn ní? Ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi sẹ́yìn náà ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. Irú orin wo la fẹ́ kọ sí gbẹ̀dú eléyìí báyìí nítorí Ọlọ́run? Ẹ wò ó, mi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ. Ọlọ́run ọba nìkan ni ó gbà wá kí ìjọba ìpínlẹ̀ Kwara náà káwọn náà tètè wá nǹkan ṣe sọ́rọ̀ yìí ní kíákíá torí pé kí ni wọ́n ń fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fi ń ṣòfò dànù. Ẹ jẹ́ darapọ̀ ní abala àríwísí kẹ́ máa bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri. Múyìwá Adégòkè lórúkọ mi, àmì kọ̀mpútà actor tó bá wù ní ẹ máa pè mí, ẹlòmíà ní London, ẹlòmíà ní Amẹ́ríkà, ẹlòmíà ní Canada. Àmọ́ ju gbogbo ẹ lọ, àní o má jẹ́ tìrì o ti sọ̀rọ̀ tí ń lọ nílé ayé. Sórí ẹ̀dá tó bá wà nílé ayé tí ò gbọ́ ròyìn, ó máa ń fi ìyà jẹrẹ ẹni àtìmọ́lé ayé ló wà. Wo tó bá fẹ́ gbọ́ ròyìn, tó fẹ́ gbọ́ bó ṣe ń lọ ní sísẹ̀ ń tẹ̀lé. Àdàbà TV ni o tún nu ẹ̀ sí. Tó o bá ti sí ń bẹ̀, ó sì ń bì kankan.